Àṣàbíòsà apá kẹta. Ẹ káàbọ̀ sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéyẹ̀wò sinimá tuntun tí a pè àkọlé rẹ̀ ní Àṣàbíòsà. Sinimá yìí jẹ́ sinimá tí ó kọ́ni ní ẹ̀kọ́ tí àwọn àgbààgbà àti ìlúmọ̀ọ́ká òṣèré sì kópa nínú rẹ̀. Ibẹ̀ láti rí Péjú Ògúnmọ́lá tí í ṣe Àṣàbíòsà fúnra rẹ̀, Ọláyínká Abdulrahman, Títílọpẹ́ Àbẹ̀ó, Àmàkẹ́ Adé, Káyọ̀dé Agboola àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Sinimá yìí sọ nípa Àṣàbí àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ pẹ̀lú agbára tí ó wà lọ́wọ́ wọn àti iṣẹ́ láabi tí wọ́n fi ń ṣe. Sinimá yìí parí síbi tí Ọba Sowore ti wá ìdí agbára Àṣàbíòsà àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ nítorí ohun tí ó ń fi ojú ọba yìí rí. Àmọ́ lẹ́yìn tí ọba yìí rí ìdí agbára Àṣàbí àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ yìí tán, Àṣàbí tètè wá pe ọkọ rẹ̀ Ẹ̀dú tí ó sì ní kí àwọn kúrò nínú ìlú pé ọba yìí ti wá ìdí agbára àwọn kan. Àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn, ọwọ́ ba Ẹ̀dú tí í ṣe ọkọ. Ibí ni apá kejì sinimá yìí parí sí. Ohun tí a máa retí ní apá kẹta sinimá yìí ni pé ǹjẹ́ Ẹ̀dú kú àbí Àṣàbí yóò sáré nǹkan ṣe sí i? Ṣé wọ́n rí ìlú yìí fi sílẹ̀ àbí ọwọ́ padà bà wọ́n nínú ìlú yìí ni? Kí ni ó padà gbẹ̀yìn Àbẹ̀ní Agbọ́n àti Àṣàbíòsà? Gbogbo èyí ni ẹ máa retí ní apá kẹta sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kẹta sinimá yìí nínú oṣù tí a wà yìí. Ó dìgbà kan náà.